Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ara ìwà ń yá dáadáa mú gẹ́gẹ́ àwọn orin tó dá o. Nínú ọpẹ́ ni gbogbo wa wà báyìí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lérí àga àlùbáríkà bàbá ẹ sọ pé ọdún mẹ́rin àtàádọ́ta àwọn ará mọ́tò kángbà náà á kọ́ láàárọ̀ láwa sí àwa náà láwọn ṣe bá tẹ̀ ń bẹ́ẹ̀ á sì máa ṣe nǹkan kan ò ní ṣe yí gbogbo ń tẹ́ ẹgbẹ́ kọ́lọ̀ wọn máa ṣe iná ní ṣe àwọn tọ́lẹ́yìn dà tí wọ́n ní talẹ̀ yìí ta làwọn náà lónìí kò sẹ́ni orí ìnárí wọn mọ́ kò sì lè rí wọn bó ti rí nù bí ó ìtì máa rí nù àdúrà bàbá tí wọ́n tẹnu mọ́ ní stéètì wa yìí nílùú wa yìí lórílẹ̀‐èdè wa yìí gbogbo ìjọba tí wọ́n máa wà ń bẹ̀ ọlọ́wọ́n máa dùn wọ́n sí nílá kò ní àpò yí báyìí lọ́wọ́n máa dùn wọ́n sí èyí tó bá tó lóhùn ní wà kò yí kò sì ní rójú tó ẹ̀ àfi kọ́ bọ́ọ̀nù àpò yí hùn yóò fi rójú tó ẹ̀ bàbá ọlọ́wọ́n ní sí láyé lọ́wọ́ kò ní fi ilé wọn lọ́wọ́ èyí tá ń ṣe yìí gbogbo wa là ń dunnú ẹ̀ lásì ń dúpẹ́ rẹ̀ torí gbogbo nǹkan gbogbo ṣẹ́gun ọlọ́run fún yín gbogbo ṣẹ́gun lọ́lọ́run fún yín yóò tún máa fún yín sí oore gbogbo oore lọ́lọ́run ti darí sí àyè kò sì ní kó pọ̀ láyé yóò máa darí ẹ̀ sí náà ní bákọ́lá ní Muhammad àwọn àfàyàbalẹ̀ tẹ́ ń béèrè fún ìlú wa ọlọ́run ń ṣe bíbú àṣírí ọlọ́run ń ṣe àsìkí ọlọ́run ó tún ṣe sí àgbákọ́lá ní Muhammad ọlọ́run lọ́dọ̀ ọlọ́run. Bàbá tí a dá oríṣi mẹ́ta. Oríṣi mẹ́ta. Bàbá báwọn ọ̀tá yìí. Táyé wọ́n ti ta. Lálá ìgbẹ́bọ. Sóríta mẹ́ta ó ti dájú. Ayé ọ̀tá ti ta. Bàbá tí a dá. Oríṣi mẹ́ta. Bàbá báwọn ọ̀tá yìí. Táyé wọ́n ti ta. Lálá ìgbẹ́bọ. Sóríta mẹ́ta ó ti dájú. Ayé ọ̀tá ti ta. Wà ní sùúta. Bàgbàdo bá so mọ́. Wọ́n ló ti dá. Ọbẹ̀ bá ta lẹ́nu. Wọ́n ló láta. Ilé aláta. Ni wọ́n ti tata. Ìyá aláta. Ní sí tata ó ti dájú. Ayé ọ̀tá ti ta. Ẹni bá ní ẹkú. Lọ́lọ́run ó pa. Bàbá tó rẹ́yìn gangan. Ẹ̀ṣẹ̀ náà ikú. Súlíjà láàdì wá ní kìrámì. Ẹni rò kúrò. Ìjà tó kéde ìgbè oró. Aṣọ ní
owó dára ìwà náà dára ìwà dára owó náà dára ẹni bá lówó owó tí o sì ní wá àmọ́kùnrin ìgbà kúlẹ̀ dá ẹni bá ní ìwà tí o sì lówó ó múra sí ìwà tó ní àṣẹ lọ kó lè lóya àmàdáyé ọmọ fàádù ìgbà yòókì dúró ìjọba pẹ̀lú àdàlọ́kùn ó ṣe olúwa mi àgbẹ̀dá nínú ó sì olúwa mi àgbẹ̀dá nínú jẹ́ tó ní bàdá ìwà ní ìrami gbogbo ẹ̀ka ní ìlànà òkèlè rẹ̀ máa sí wà lágbàdá orí lẹ́sẹ̀ ìwà náà lẹ́sàn ìka lẹ́sàn orí náà lẹ́sàn ẹni tí ń ṣe ká kó ti kà sílẹ̀ ẹni ṣe kó bí a ṣe lọ ẹ̀sáké ẹ̀sáké àdáyé ọmọ ọgbọ́n tó wí orí lẹ́sẹ̀ ìka náà lẹ́sàn ìka lẹ́sẹ̀ orí náà lẹ́sàn ẹni tí ń ṣe ká kó fi kà sílẹ̀ ẹni ṣe kó bí a ṣe lọ ẹ̀sáké àdáyé ọmọ fàádù ìmọ̀ yòókù ìjọba olúwa lọ́lọ́kùn ó ṣe olúwa mi àbẹ̀dá mi gbé wọ́n sì olúwa mi àbẹ̀dá mi gbé yẹ́sùn ní dàda ìwọ ní kìlá mi gbogbo ọ̀gá ní ìlà tó kéde lẹ̀ padà wàhálà sí wa lágbàdá. fati àpèjẹ kùrì sí ìwéde fati àpèjẹ kùrì sí ìwéde kùrì sí ìwéde fati àpèjẹ òwe pátá nílé bàbá wa wàhálù ní bàálù nígbà ìjọba olúwa lọ́lọ́kùn ó ṣe olúwa mi àbẹ̀dá nínú bọ́sì olúwa mi àbẹ̀dá nínú jésù ní kàlá ìwà ìgbìrà gbogbo ẹ̀ka ní ìlà tó kéde padà wàhálà sí wa lágbàdá. ìyá kan láyà Nabi Musa. ìyá kan láyà Nabi Musa. ìyá náà pẹ́ láyé díẹ̀. ìyá náà pẹ́ láyé díẹ̀. ọlọ́wọ́n ní kí Musa lọ bá. ọlọ́run wá ní rẹ̀ Musa lọ bá. lọ bẹ̀rẹ̀ bí wọ́n sin ànábì Yusuf sí. lọ bẹ̀rẹ̀ bí wọ́n sin ànábì Yusuf sí. tọ́ba débẹ̀. bọ́ọ̀bá débẹ̀. wú òkú Yusuf kó ń bẹ̀. wú òkú Yusuf kó ń bẹ̀. wá lọ tún ṣe síbi báyìí. wá lọ tún ṣe síbi báyìí. Musa sì lọ. Musa sì lọ. ọdọọdọ ìyá yìí. ọba tí ń gbálẹ̀. ọba tí ń gbálẹ̀. Musa ní ẹgbẹ́ wa. Musa ní ẹgbẹ́ wa. ìyá ní sọ bá ń gbàtà náà. ìyá ní sọ bá ń gbàtà náà. sọ́tún bàtọ̀lá. sọ́tún bàtọ̀lá jẹ gbàǹkan mi lónìí. Allahu akbar. kí lọ wá wá. kí lọ wá wá. wọ́n ní mo wá sáré Yusuf wá. ọlọ́run wá sáré Yusuf wá ni. ìyá ní májẹ̀mú mẹ́rin lọ́wọ́. ìyá ní májẹ̀mú mẹ́rin ní bẹ́ẹ̀ ta ni wọ́n ní. ta ni wọ́. májẹ̀mú àkọ́kọ́ nù. májẹ̀mú àkọ́kọ́ nù. mo gbọ́dọ̀ mọ ta ni ọ́. mo gbọ́dọ̀ mọ ta ni ọ́. wọ́n ní ana nabiyullahi Musa. ó lé mi lòdì sí ọlọ́run ànábì ọlọ́run Musa. alhamdulilayi abirẹ ti bọ́ bá wa láyé tẹ́lẹ̀ nínú àwọn tá à ń bẹ náà kọ́ bá wa ìwọ náà tún bá wa. ẹgbọ́njẹ kaná. ẹgbọ́njẹ kaná. oníkèsù. kí sọ̀rọ̀ oúnjẹ. kí lọ bá wa. kí lọ bá wa. ó ní mo fẹ́ mọ sáré Yusuf. ọlọ́run fẹ́ mọ sáré Yusuf ni. ìyá ló kún májẹ̀mú mẹ́ta. ìyá ló kún májẹ̀mú mẹ́ta. alákọ̀ọ́kọ́. àkọ́kọ́ ẹ̀. tọ́ba lè bá bẹ Ọlọ́run. bọ́ọ̀bá lè bá bẹ Ọlọ́run. gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ Ọlọ́run láyé. gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ Ọlọ́run láyé. Ọlọ́run bá ní mo fẹ́rí jì. bọ́ọ̀bá ní mo fẹ́rí jì ọ́. ọmọ sáré Yusuf. ọmọ sáré Yusuf. ọmọ sáré Yusuf. Musa ní tèmi gan bà mí lẹ́rù wọn ọmọ bí mo ti ṣe. ìbẹ̀ ni. àwọn méjèèjì bá ń gbọ́ ìgbé láti wá ju Ọlọ́run. Ọlọ́run rẹ̀ Musa. ó ní mo ti fẹ́rí jì. èyí ń parí ẹja wọn lọ. àìtí ilé lọ. ó tún kú méjì. kí ni kejì. ìrẹ Musa. bọ́ọ̀bá lè ṣàdéhùn fún mi. bọ́ọ̀bá lè ṣàdéhùn fún mi. bọ́ọ̀bá dàdí kìámà. bọ́ọ̀bá ti gbẹ́sì ọ̀tún wà ní jẹ́nà báyìí. èmi lágbájá olóko ọ̀yá ni kí n tẹ̀lé ọ. Musa ní tẹ̀lé kò sú ọ. àkèdá lójú. ọlọ́pàá tó pè Musa. ta ló sọ fún oṣù ọ̀nà tẹ́lẹ̀. sọ fún gbẹ́jọ wà ní jẹ́nà bọ́ọ̀bá ti ṣáájú yọ tẹ̀lé ọ náà. ọlọ́tún wáyé dáná lọ. àwọn ọlọ́tún kù gan. bọ́ọ̀bá lè bá sọ fọ́lọ́. bọ́ọ̀bá lè bá sọ fọ́lọ́. déédéé iye ẹ̀mí tí mo ti lò yìí. tó lè jẹ́ lówó ẹ̀ kan sí. Musa lè bẹ́ẹ̀ ṣe wáyé ní ẹ̀tọ́ ọmọdún mélòó. ó ní kí n déètì òní. ọjọ́ kejìlá oṣù kọkànlá 2020. ọdún akọ̀dé ti tọ̀ ọjọ́ náà.
ìyá ń tọ́wọ́ dọ̀tún la. tọ́wọ́ dọ̀tún la. láàkọ̀mọ̀gọ́rùn mẹ́sàn-án ọdún àtàwọn. àkọ̀mọ̀gọ́rùn mẹ́sàn-án ọdún àtàwọn. Subhanallah. 950. ẹ wá fẹ́ lórí ẹ̀ kan sí. ó ní bẹ́ẹ̀ ni. ó ní ẹ̀dùn ayé. ẹ̀dùn ayé ẹ má lọ mọ́. sáré Yusufu wọ́n náà mọ̀ ọ́n. ẹnì kò kún ma bẹ̀ lẹ́yìn. ẹnì kò kún ma bẹ̀ lẹ́yìn lẹ́yìn mi nìkan. La ilaha illallah. Subhanallah. a máa lọ. ọlọ́run bá pe Musa. ọlọ́run bá nílẹ̀ Musa. ilẹ̀ Musa. kí ló kàn mí kẹ́mi ìyá yòókù. kí ló kàn mí kẹ́mi rè ó pè mí ọmọ sẹ́yìn. inú mi máa dùn sí kéèyàn máa tọrọ ẹ̀mí gígùn. sọ pé bẹ izza ti wọ́jà lẹ́yìn. sọ fún pé mo ti tó gbọ̀ngbọ̀n ni àti mo ṣe é kò sẹ́ni tí ó bí mi. ó ní mo fún ọlọ́gbọ̀n ọdún mẹ́sàn-án. ó ní mo fún ọlọ́gbọ̀n ọdún mẹ́sàn-án. àtàádọ́ta kò sì ní lálàsé. yóò sì lò pẹ̀lú àlàáfíà. bàbá ọba tó stamp ẹ̀ fún yàrá ìjọ náà. ọba tó stamp ẹ̀ fún yàrá ìjọ náà. ọ̀kápákẹ́ ìgùnlẹ́mì. ọ̀kápákẹ́ ìgùnlẹ́mì. gbogbo tí wọ́n kú fún yàn téèyàn máa bẹ láyé wọ́n wà gbẹ́lágbẹ́dọ̀ sí mọ́. ó tún mọ́ kù fún yín. ọ̀kápẹ́ kẹ́ẹ̀mọ́ abẹ́bẹ́ kẹ́ẹ̀sì má jẹ́ lọ́mọ pọ̀ ọlọ́run tó kápá bẹ́ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀. ẹ ní fi ìbànújẹ́ lọ ayé ní kọ̀rọ̀ ní gbangba ọlọ́run ní tọ́jú ìbànújẹ́ pamọ́ òní fi ṣeré dé bákọ́lá Muhammad adi nǹkan láyé lóde látara àgbàkà yìí adi dáadáa láyé lóde ẹ̀yin lẹ́sìn fẹ́ràn àgbàkà yìí wí ọ̀rọ̀mọdé ni yìí o owó àdúrà tí bàbá ṣe lọ́wọ́ ni bàbá ẹ̀yin lẹ́ ń wí fún wa gbogbo ògbà ọ̀rọ̀mọdé ni yìí o tí ó kọ́ láyé ẹ lásán ò ní gbé wa ìsí àṣà ò sì ní agbé alhamdulillah. àwa hàn káàkiri ayé àwa ń gbàgbà káyé ibi tá a ti fẹ́ di ọ̀wọ́ níbi tá a ti fẹ́ di ọ̀wọ́ pọ̀ níbi àgbàgbà ayé alókọ̀kí ahànkí owó láti ní àsìbẹ́sìn rìkúnrìkún ní tọrẹ ẹ̀kọ́ wa ní yòó asọ́tẹ́ ìwọ̀ fún wa àṣírí kásì òní ọ̀dá wò ní o àmọ́ bàbá ẹ̀ tí láàrin ráyé àsìtọrọ jẹ àsìráre bàbá jáde ní òní ẹni máa lọ ọkẹrù mọ́tò méjì lọ́ba wọlé àríwẹ̀ rí والله يعصمك من الناس لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. baba ẹ sọ fún abẹ́ ìjọ náà. wọ́n lè sọ fún abẹ́ ìjọ náà. àsìkẹ́rù dé. àtúkẹ́rù dé. baba yìí lẹ sọ bẹ́ẹ̀. àwọn sọ gbogbo ayé. bẹ́ẹ̀ ni bí yọ̀ọ̀bá rí àlùbáríkà lé alímèrè. tọ́ba máa tí wọ́n pè Sànúṣẹ́wù àti tí Sànúṣẹ́wù jẹ́ lónìí àti tọ́dà lónìí àlùbáríkà bá alímèrè. wọ́n ṣéwù. baba alímè tó ní. ẹ̀lá dànkan àsìdá ní dáadáa. nítorí àrọ̀ mọ́ wa. nítorí dà. gbogbo ọmọ mi pátá wọn lọ Mẹ́kà èyí tó ti lọ ni yóò sì lọ. Koroni ọjẹ. Baba gbogbo tẹni kọ́ lọ́wọ́ ọmọ ṣe ní ṣe yìí o. a ṣe wá bẹ́kúrú yán lọ. àdìláìkẹ́ o. kò sí nìkan kan lọ o. Ọlọ́run ní fẹ́ pa wálé. Ọlọ́run ní fún wálé. kò sí ní jẹ́ tara àwọn náà sunkún. bákan náà lẹ́nu Muhammad. bí ẹ bá sọ ọpẹ́lọpẹ́ ẹrú yín ọpẹ́lọpẹ́ yín. ìyá kú ẹ sì sọ fún ìyá lẹ̀ yìí gbogbo ayé sì mọ̀ ìyá rẹ̀ kú. gbogbo tí wọ́n fi sòkú ìyá yẹn pátá lọ́wọ́ láti yà yìí. bàbá. بكم يكون يا ربكم أبدية بما بين كافي ثم نوني أنيتي بما بين كافي ثم نوني أنيتي. bàbá wa lájẹ́ àgbà. wọ́n tú àṣírí inú ilé ìfún àjọ kan. wọ́n ní gbogbo tẹ́bà ṣe láyé ẹgbìyànjú kẹ́yà fà ní òde bẹ̀. Masha Allah.
láti jọ náà ní bàbá ti mú ilé ìlọ́wọ́ báyìí sínú ẹ̀mí. Masha Allah. Gbàdúrà kọ́ níyàwó láyé. Gbàdúrà kọ́ níyàwó láyé. Ọmọ yín yà níyàwó. Mo fi ṣe àwọn 1989. Olóbi àbá tó dúró yìí. Ọjọ́ ọmọ ìgbèjì lálẹ́. Ọmọ ìgbèjì lálẹ́. Ajégúnlẹ̀. Ọkàn mọ́ ilé àdìkálẹ̀ sókútó. Ọkàn mọ́ ilé àdìkálẹ̀ sókútó. Akramakum kiri. Láti gbà náà. Láti gbà náà. Mo padà fẹ́ mẹ́ta lé. Bàbá padà fàkàdé. Bíkọ́kọ́ yẹ kúrò yẹ ọ̀bì fún abẹ́líyàtà. Bímọ bẹ́ẹ̀nà káfí pẹ̀lú ní àníyàtì. Kàkẹ́. Mo lè rí ti mọ́tà láyé ti. Níbi ìwò. Wọ́n ní làkà ìmẹ́lò kan. Ìjọba rẹ̀ bàbá rẹ̀ ní bọ̀. Bíkọ́kọ́ yẹ kúrò yẹ ọ̀bì fún abẹ́líyàtà. Bímọ bẹ́ẹ̀nà káfí pẹ̀lú ní àníyàtì. Àwa gbọ́tàn pé alájà àgbà náà ṣe rí báwọn. Bàbá wa alájà àgbà náà ṣe rí báwọn. Àṣìláyé ni wọ́n dì mọ́. Rárá, bẹ́ẹ̀ là sí rí wọn gan. Àṣẹ bẹ́ẹ̀ là sí rí wọn. Alájà àgbà náà wá kárí ayé. Bàbá wa kárí ayé. Bóòlù ti rí bẹ́ẹ̀. Wọ́n ní bàbá tó bí àfa bàbá wa tábìlì adábí. Wọ́n ní bàbá wa tábìlì adábí. Bàbá tó bí wọn. Bàbá tó bí wọn. Yáfẹ́ nù. Ọlọ́pàá fẹ́ ní ẹnu yìí. Nínú tàtà gbọ́. Nínú tàtà gbọ́. Lọ́dọ̀ àwọn àgbàlagbà. Wọ́n là fa gbà. Wọ́n là fa gbà. Sẹ́wù Yusufu àgbà. Sẹ́wù Yusufu àgbà. Wọ́n lájá náà sí bàbá wa sí wàlí. Wọ́n lájá náà sí bàbá wa sí wàlí. والله يعصمك من الناس لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Agbọ̀bẹ́. Tí bàbá wa àfa àgbà tábìlì adábí tara wọn jáde. Tí bàbá wa àfa àgbà ṣé tábìlì adábí tí wọ́n tara wọn jáde. Ajá náà sí bàbá. Ajá náà sí bàbá ni. Ara bàbá wọn ti jáde. Ara bàbá wọn ti jáde. Bí wọ́n ṣe láàyè méjì nílọrin. Bí wọ́n ṣe láàyè méjì nílọrin. Tèpọ́nà méjì jọ jẹ mọ́. Tó yẹ kọ́nà ọ̀nà méjèèjì wọ́n ti jà mọ́ mọ́lẹ̀. Àti lókè lọ́wọ́. Àti lókè lọ́wọ́. Àti ní Gùrùmánì. Allahu Akbar. Allahu Akbar. Tẹ́lẹ̀ jẹ́ gbọ́ wá lọ kí lódò. Tí bàbá alájà gbà wá lọ kéwú lọ́dọ̀ wọn. Àṣẹ ní ìní ti ń bọ̀. Àṣẹ ní ìní ti ń bọ̀. Ó fi wá kanrú àwa yìí. Wọ́n fi wá kanrú àwa yìí. Kí ló wí ọmọ yìí? Kí ló wí? بكل يكون يا ربكم أزلية ما بينك بما بينك في ثم نوني أنيتي بما بينك في ثم نوني أنيتي. Àbá àgbà ló ní gbólóhùn yẹn. Kẹfà tí nùrù. Kẹfà tí nùrù. Wọ́n ní jogún ẹ̀ níyà. Wọ́n ní wọ́n jogún ẹ̀ ní ìnáà ni. Kámúlásán. Kámúlásán àti inú ara. Wọ́n ní jogún ẹ̀. wọ́n ní wọ́n jogún ẹ̀ ní látọ̀dọ̀ àwọn àfá àgbà. Tí bàbá tò ní jẹ́ bàbá àgbà lónìí. Tí bàbá wa àgbà tò ní jẹ́ bàbá àgbà lónìí. Fún gbogbo àfá ayé. Bàbá àgbà lónìí. Bàbá àgbà lónìí ni. Wọ́n ní Allahu Akbar. Akramakumullah. Allahu Akbar. Kẹ̀bẹ́rọ. Wọ́n ní bàbá àgbà bá ṣàdúrà. Wọ́n ní bàbá àgbà bá ṣàdúrà. Àdúrà yìí ṣe wá lọ́wọ́ Àdúrà yìí ṣe wá lọ́wọ́ yìí. Wọ́n sábà wà wá ní. Wọ́n sábà wà ní. Bàbá bẹ̀ wọ́n bàbá bẹ̀ ọlọ́wọ́. Bàbá bẹ̀ lọ́wọ́. Ojú ẹsẹ̀ la máa rẹ́ sí. Wọ́n ní àṣírí kan bẹ tó gbàgbé. Àṣírí kan bẹ tó gbàgbé. Jẹ́ fún ọ. Òun náà ní Allahumma àmì. Àmì lásán ni wọ́n ṣe lè jẹ́ kọ́ lọ́wọ́. Àmì lásán ni wọ́n ṣe ní ọ̀dọ́ lọ́wọ́ tí ì dáhùn. Àdúgbò fi àlá. Sa'altuka ya Amina. يا آمين بالإذن قبله. Wọ́n yà fún àgbà ló bẹ̀ ní. Sa'altuka ya Amina. سألتك يا آمين بالإذن قبله. Ó kọ̀ ká ṣáájú ẹ̀. Ẹni ọba ṣe ámì. Tí ọba fọkàn ṣáájú ẹ̀. Ọlọ́wọ́ bá gbàdúrà rẹ̀ jọ́nà kọ́. بالإذن قبله. Bọ́yá lẹ́yìn ogójì ọjọ́ àti márùn-ún. Kọ́lọ́hùn tó gbà. بالإذن قبله. Àbókọ̀ kan bẹ tó ṣáájú ámì. Bọ́ọ̀ bá ti lè fi sí. وأتك إليه بالعليم إرادتي. Bọ́ọ̀ bá ti lè fi sí. Bọ́ọ̀ bá ti lè fi sí. Lójú ẹsẹ̀ Ọlọ́run ṣe àkákà tó béèrè. Ọlọ́run ó sì máa ṣe. بكل يكون. Kí ló kọ́ tó ṣáájú ni? Kí ló kọ́? بكل يكون. Bọ̀ wá bẹ̀ wọ́n náà. أكرمكم الله. Sa'altuka ya Amina. سألتك
ṣáájú àmì. Ó kọ̀ kan ṣáájú àmì ni. Ẹni tí ì bá ṣe Ẹni tí ì bá fi sí. tí ì bá fi sí. Ní ń ṣẹṣẹṣáìsì ẹnu. Ní ṣẹṣẹṣáìsì ẹnu ni. Ọ̀sáàmì. Kò tí ì bí sá. ìsinmi kábílẹ̀ hù. Àbíkó kọ̀ ní Àbíkó kọ̀ ní ó dé wà rẹ̀. á kíkì láyé ìpínlẹ̀ àmì ní ìrọ̀dẹ̀tì. wà á kíkì láyé ìpínlẹ̀ àmì ní ìrọ̀dẹ̀tì. gbogbo ọba ti wà yìí Gbogbo ọba ti wà yìí. gbogbo bàbá wọn yìí dé. Gbogbo yín bàbá. Láti bàbá Sékí Láti bàbá Sálámà. Bàbá Amadibo. Bàbá Amadibo. Bàbá dáadáa. Bàbá mi. Bàbá ọlọ́wọ̀ ní lálà sí bọ́lé. Bàbá ti wà lóde. Bàbá ti wà lóde. Bàbá ní Madibo. Bàbá ní bàbá Amadibo bọ́. Inú máa ń dùn nítorí bàbá ọgbà tí wọn àwọn náà gbà tí wọn. Kẹ́sìrà ni. Kẹ́sìrà ni. sàárì tún kàyà ilé ìsinmi kábílẹ̀ hù. Ẹlẹ́nu bàbá rẹ̀ ti Gbogbo gbọ́. ẹni tẹ́jọ́ kò ti bàbá jojúmọ́. Gbogbo ẹni tẹ́jọ́ kò ti bàbá jọ Wàláhì ojúmọ́. Rabbil Kaaba. Bàbá tó búra pẹ̀lú ọlọ́run. Inú àdìjọ́ náà lẹ́ ń gbé o. ilé ìsinmi kábílẹ̀ hù. Bàbá inú àdìjọ́ náà lẹ́ ń gbé o. ilé ìsinmi kábílẹ̀ hù. Ó kọ́ lọ́run tó ṣáájú àmì. Ó kọ́ lọ́n tó ṣáájú àmì. Bẹ́ẹ̀ bá fi kún. Bẹ́ẹ̀ bá mi kún. Àdúrà wọn ò ní sílẹ̀. Àdúrà wọn ò Tó ní tẹ̀sí sílẹ̀. wọn wá. wà á kíkì láyé ìpínlẹ̀ àmì ní ìrọ̀dẹ̀tì. wà á kíkì láyé ìpínlẹ̀ àmì ní ìrọ̀dẹ̀tì. Kí ló kọ náà? Wọ́n ní gbogbo ẹ̀ tó bá bẹ̀rẹ̀ Gbogbo ẹni bá bẹ lọ́hùn. Allahu wọ́n là bá gbà ní àyè ni wọ́n lé. tó bá fi aláwọ̀ Tó bá gbà láwọn màsáájú àmì. àdúrà wò ní sílẹ̀. Àdúrà wọn ò ní sílẹ̀. Wàláhì àṣírí dàgbò. Wàláyà sí níta. بكل يكون يا ربكم أدرية بما بينك في ثم نوني عليتي بما بينك في ثم نوني عليتي. Kọ́dà níbi kan. Kọ́lá mi nìkan. Mo wà ń bẹ̀. Bàbá wa bẹ́ẹ̀. Ní Bàdágìrì jọ. Ní Bàdágìrì jọ. Wọ́n pe eégún kan náà ń pè ní pẹ̀sìntọ́. Pẹ̀sìntọ́ léegun ọ̀hún jẹ́. Ní Bàdágìrì. Ní Bàdágìrì. Wọ́n ní bàbá jáde nìkan. Wọ́n ní bàbá jáde nìkan gbọ́dọ̀ sí wáàsí. Àwa sì ní wáàsí. Bàbá bá fi wà síta. Ọba bá fẹ́ wáàsí ta. Wọ́n ní yọ parí. Wọ́n ní yọ parẹ́. Àwọn olóde bá họ. Àwọn olóde bá wọn. Pẹ̀sìntọ́ jáde. Àwọn ọmọ pé pẹ̀sìntọ́ jáde. Àwọn ṣe wà sí. Àwọn ṣe wáàsí. Wọ́n bá kó ní sẹ́kàlẹ̀. Wọ́n bá kó ní sẹ́kàlẹ̀ fún wa. Wọ́n bá lọ. Wọ́n bá lè wà lóòkè. Wọ́n bá lè wò wá lọ́kàn. Làbá ṣe wà sí. Àbá bá wà sí wa lọ. Àbá bá wà sí lọ. Kálukú bá lè hàn sínú ilé wọn gbọ́ lórí wíńdò. Pẹ̀sìntọ́. Pẹ̀sìntọ́ Kọjáde. kọjáde 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 kọjáde. Wọ́n lẹ́yìn ọmọ. Ẹ má jà fojú di. Ẹ má jà fojú di. Ìsàjà sà. Ẹ sájà sàdúrà. Ọlọ́run Pẹ̀sìntọ́. Pẹ̀sìntọ́ Bóun lọ lágbára. bóun lọ lágbára. Bí wọ́n ni. Bí wọ́n ni. Ẹ sájà fojú di. Àwọn bẹ́ńtà o. Aláwo. Àmín. Lábá sí bẹ́ẹ̀. Lábá bá wà sí o. Alọ́tán. Pẹ̀sìntọ́ jáde. Oṣù mẹ́ta ọ̀jáde. Ọ̀padà láti sọ́sibítù ni. سألتك يا آمين بالاسم قبله وحقك إلهي بالأمين إرادتي وحقك إلهي بالأمين إرادتي. Gbogbo wa pátápátá. Kùrìsíyù kan bẹ́ẹ̀ Kùrìsí kan bẹ́ẹ̀ ká jogún ní. Wọ́n láfa àgbà náà wọ́n fún. Wọ́n làfa àgbà náà wọ́n ní. Àwọn gbà tẹ́ gbọ́. Àmọ́ gbàdúrà wọ́n gbọ́. Bàbá kọ́kọ́ béèrè díẹ̀. Bàbá kò kéko léèrè tẹ́rin. Àwọn náà fún mi dàrẹ́. Àwọn ni wọ́n fún àwọn dàrẹ́tì. Wọ́n ní bàbá àwọn. Wọ́n ní bàbá àwọn. Kọ́kọ́ béèrè ti jà. Kò kéko léèrè ti dàrú. Pẹ̀lú àfàjẹsẹ́. Táǹpẹ̀ láfa àjàsẹ́. Muhammad Salih. Muhammad Salih. Ọlọ́ba kẹwọn. Àmín. Wọ́n gbà. Wọ́n láwọn ni wọ́n gbà. Wọ́n láfa àkọ́ fáwọn. Wọ́n wá láfa àlọ́ fáwọn. Wọ́n láka ìdájọ́ sí àlè. Wọ́n ní láǹkà lákòó láfa àgbà ni. Náà la fẹ́ kí. Náà la fẹ́ ké. Ayé tẹ́lẹ̀ kù sí. Àtàkùn sí yìí. Wọ́n mọ̀ wá tilẹ̀ kádíjà kò bọ̀. Wọ́n wà tilẹ̀ kájí àpò bọ́lá ni. Wọ́n wà ní ẹ̀jẹ̀ bá ké. Ẹni ẹ bá ké fún. Ẹ̀sán ni kọ́ sọ fọ́lọ́ nǹkan. Ẹ̀sán ni ọ̀sán fọ́lọ́ pé mo fẹ́ pẹ́ láyé. Ìsìlẹ̀ kìkan lọ́ba. Ìsìnkú kíkan ló bàjẹ́. Bàbá. Bàbá Ẹ pẹ̀ láyé. ẹ pẹ́ láyé. Àmín àmín. Ayé tẹ́lẹ̀ kù sí. Àtàkùn sí yìí. Wọ́n àkìlẹ̀ kádíjà kò Wọ́n wà kílẹ̀ kájí àpò bọ̀. Wọ́n ní ọmọ tí kò. Wọ́n ní wọ́n máa ti wọ̀ bẹ́ẹ̀. Wọ́n àkìlẹ̀ kádíjà Wọ́n kò. bá ké tán. Wọ́n àkìlẹ̀ kò. Wọ́n wà kílẹ̀ àwù. Wọ́n àkìlẹ̀. Wọ́n wà kéde rẹ̀. Wọ́n ti sí. Ní wọ́n ti ṣe é sí. Bàbá ẹ pẹ̀ láyé. Bàbá ẹ pẹ́ láyé o. Àmín. Bàbá Ọlọ́dẹ Muhammad. Gbígbàdúrà yìí. Ọlọ́run tó ṣe é lọ́wọ́. Àmín. Yóò tún tọ́ pọ̀ sí. Orí tẹ́ béèrè fún. Orí tẹ́ béèrè fún wa yìí. Tọ́lọ́run sọ gẹ́gẹ́ Tọ́lọ́run sọ gẹ́gẹ́ yìí. Yóò tún pọ̀ sí. Àmín. Ọlọ́dẹ Muhammad. Ọlọ́dẹ Muhammad. بكل يكون يا ربكم أدرية بما بين العالم ثم نور عليتي. Láàrin kábúlásán. Láàrin kábúlásán.
lọ́sàn àti inú ara níbi àṣẹ ọlọ́run wà lọ kún fàyẹ̀ kún fàyẹ̀. بما بين كافه ثم نون عليتي bàbá wa ṣe tán àwọn pé Allahumma àmín lẹ́ẹ̀mẹ́ta láwùí bàbá ọlọ́run ṣe bẹ́ẹ̀. bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. اللهم آمين اللهم آمين اللهم آمين. ẹni bá gbọ́ ọba lé àràpọ̀lé ọba Ìlọrin àtàgbègbè bàbá ọ̀jẹ̀ nìkan àlìbílẹ̀ ẹni bá gbọ́ ọba lé àràpọ̀lé ọba Ìlọrin àtàgbègbè bàbá ọ̀jẹ̀ nìkan àlìbílẹ̀ jọ. eré bí eré ọ̀gá gbẹ̀tàn ọ̀gá ìwà kó ọ̀gá gbẹ̀tàn ó tún ipa yé ọ̀gá gbẹ̀tàn ọ̀gá ọmọ wálé bí ó ṣe dìjẹ́ ẹkún ọ̀tá ọba asátòrú ẹkún ọ̀tá ọba asọ̀lọ́run ẹ̀mí bàbá ọba lé ara pẹ̀lú ọba Ìlọrin látàgbègbè bàbá ọ̀jẹ̀ nìkan àyèjì ẹ̀jọ̀ ẹni bá pọ̀ tàbí ara pẹ̀lú ọba Ìlọrin látàgbègbè bàbá ọ̀jẹ̀ nìkan àyèjì ẹ̀jọ̀ ọlọ́run tó lọ́lá lọ́ba lọ́lá ọlọ́run tó lọ́lá lọ́ba lọ́lá ọba Ìlọrin látàgbègbè alábòsí ẹ̀dá káwọn òdìtẹ̀sẹ̀ kó ọlọ́run lè sọ̀la àbí bàbá wọn. bàbá ọba lé ara wọlé ọba Ìlọrin látàgbègbè bàbá ọ̀jẹ̀ nìkan àlejò ilẹ̀ ẹ̀dá. ẹni bá sọ wípé ọmọ yẹn yìí bó ṣàgbàgbọ́ ṣèwé àbò ọmọ yóò jẹ́ gbèsè nílẹ̀ yìí yóò ṣàgbàgbọ́ wọn. bàbá ọba lé ara wọlé ọba Ìlọrin àtàgbègbè bàbá ọ̀jẹ̀ nìkan àlejò ilẹ̀ ẹ̀dá. ẹni bá ronú pé ọmọ yẹn yìí ó ṣàgbàgbọ́ ṣèwé àbò ọmọ sáà tí àdàkùnjọ́ yàgbẹ́ ẹ̀jẹ̀ ariwo kìlè yìí ní ọmọ ọ̀gá ọ̀gá ọba lé ara mọ́lé ọba Ìlọrin àtàgbègbè bàbá ọ̀jẹ̀ nìkan àlìbí ilẹ̀ ẹ̀jọ̀ ọ̀jẹ̀ nìkan síwájú tí ilẹ̀ ẹ̀jọ̀ ọ̀jẹ̀ nìkan síwájú tí ilẹ̀ ẹ̀jọ̀ ọ̀jẹ̀ nìkan síwájú tí ilẹ̀ ẹ̀jọ̀. àlùfáà ní mi lò nílùú tiwa àlùfáà ní mi lò nílùú tiwa ẹni tí yóò bá gbà fún òbí Ìlọrin sílẹ̀ àbí kọ́lọ̀ gbógun jẹ́ ọba lójú ìyá ọba gbogbo mọ́ Ìlọrin látòkè délẹ̀ àlùfáà ní mi lò nílùú tiwa àlùfáà ní mi lò nílùú tiwa àlùfáà ní mi lò nílùú tiwa ẹni tí yóò bá gbà fún òbí Ìlọrin sílẹ̀ àbí kọ́lọ̀ gbógun jẹ́ ọba lójú ìyá ọba gbogbo mọ́ Ìlọrin látòkè délẹ̀.
Èpèrè pọ̀ lọ́dọ̀ rẹ̀ lóko ọlọ́run. Èpèrè pọ̀ lọ́dọ̀ rẹ̀ lóko ọlọ́run. Èpèrè pọ̀ lọ́dọ̀ rẹ̀ lóko ọlọ́run. Ìsọfúnni ìsọfúnni nígbà gbogbo bá ṣe pé. Ìsọfúnni ìsọfúnni nígbà gbogbo bá ṣe pé. Ewúrẹ́ bá kò dúpẹ́ ní abẹ́ ìlòkì lè pé. Èpèrè pọ̀ lọ́dọ̀ rẹ̀ lóko ọlọ́run. Àlùfáà nínú ìlú tiwa. Àlùfáà nínú ìlú tiwa. Ẹni tí ó bá ta fún ó fi Ìlọrin sílẹ̀. Àbí kó lọ gbókù jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kí lọ́mọ. Gbogbo ọmọ Ìlọrin àjòkè ìlú mẹ́. Àlùfáà níbi ìlú tiwa. Ìwọ tó ló ń ká rẹ̀ lóko ọlọ́run. Ìwọ ló ló ń ká rẹ̀ lóko ọlọ́run. Aládùúrà lórí àwọn èdè mi kù. Aládùúrà lójú ayé èdè lẹ́yìn. Mo fọlọ́run kóra ọba lọ́wọ́ ṣe pé ìwọ ló ló ń ká rẹ̀ lóko ọlọ́run. Àlùfáà níbi nínú tiwa. Àlùfáà níbi nínú tiwa. Ẹni tí ó bá gbà fún ó fi Ìlọrin sílẹ̀. Àbí kọ́lọ́ gbókùn jẹ́ kọ́lọ́ lọ kí yóò mà. Gbogbo ọmọ Ìlọrin lọ́wọ́ tẹ̀lé. Àlùfáà níbi nínú tiwa. Táwọn lẹ́gbà tí wọ́n lù gàdá. Ẹni ọba ti bínú. Táwọn lẹ́gbà tí wọ́n lù gàdá. Ẹni ọba ti ọlọ́run wọn lẹ́gbà tí wọ́n lù gàdá. Ẹni ọba ti bínú. Táwọn lẹ́gbà tí wọ́n lù gàdá. Ẹni ọba ti ọlọ́run káwọn nílé. Yẹ̀wọ́ lè di ká. Ẹni ọba ti bínú. Káwọn níta. Yẹ̀wọ́ lè di ká. Ẹni ọba ti olúwa káwọn níta. Yẹ̀wọ́ lè di ká. Ẹni ọba ti bínú. Káwọn níta. Yẹ̀wọ́ lè di ká. Ẹni ọba ti bínú. Yé alọ́mọdé là ń lọ bá. Alọ́mọdé là ń lọ bá. Alọ́mọdé là ń lọ bá. Ọba ojú gbogbo ìmọ̀. Alọ́mọdé là ń lọ bá. Ọba ojú gbogbo ìmọ̀. Alọ́mọdé là ń lọ bá. Àní gbèsè lókun tí ó mọ jẹ. Gbèsè lókun tí ó mọ jẹ. Ọ̀tá ọba kò ní kí bá a mọ̀. Gbèsè lókun tí ó mọ jẹ. Ọ̀tá ọba ojú kẹta mọ̀. Gbèsè lókun tí ó mọ jẹ. Ọ̀tá ọba ojú kẹta mọ̀. Gbèsè lókun tí ó mọ jẹ. Etí níwọ̀n fi kalẹ̀. Ká fi kalẹ̀. Káwọn fi fàájì àlùbáríkà àti ojúbà rẹ̀ ní wọn náà ní tí bàbá wa bẹ̀rẹ̀ lọ́wọ́ sí ní kọ̀rọ̀ àti ní gbàgbà. Bẹ́ẹ̀ tọ́lọ́run ṣe gbà. Tọ́lọ́ sí gbà. Bẹ́ẹ̀ Ìlọrin àti ìṣàdọ́sù kárí gbogbo ayé. Láwùlà tẹ́ ta òtún gbogbo ọmọ ìlú ọmọ sà. Lójúmọ́ a sì ń sà. Ọlọ́run ti gbogbo náà pa. Ó ti kú polisa kéde. Ó ti àtàwọn olùkọ́. Akéde ọlọ́pàá wálé lọ àwọn tí dẹ̀gbẹ́ wò wálé àwọn rè wálé. Ó sì fẹ́ẹ́ lọ jìnnà ọlọ́wọ́ àtàkùn lọ jìnnà káwá di mẹ́rù. Làbùsọ̀ pọ̀lọ́ ń bá wà ní kòrónà pa. Kòrónà pa. Bàbá kòrónà ọkọ̀ oṣó pẹ̀lú ẹ̀. Pẹ̀lú ẹ̀yẹ. Sàtì àmọ̀mọ̀ jẹ́. Báwo bá yẹ lẹ́nu báwa lù. Kòrónà pa. Kòrónà pa. Ọkọ̀ oṣó pẹ̀lú ẹ̀jẹ̀. Sàtì àmọ̀mọ̀ jẹ́. Báwo bá yẹ lẹ́nu. Kàkí ọlọ́run bá wà lù. Kòrónà pa. Kòrónà ọkọ̀ oṣó pẹ̀lú ẹ̀jẹ̀. Sàtì àmọ̀mọ̀ jẹ́. Kòrónà yẹ. Ọlọ́run bá wà lù. Kòrónà pa. Kòrónà ọkọ̀ oṣó pẹ̀lú ẹ̀jẹ̀. Sàtì àmọ̀mọ̀ jẹ́. Kòrónà yẹ. Ohun tó sì wá tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí ń lórí gẹ́gẹ́ kò lù. Kò ní kúlẹ̀ ìmọ̀ Olúwa bá. Ọlọ́run bá wà lù. Kòrónà pa. Kòrónà ọkọ̀ oṣó pẹ̀lú ẹ̀jẹ̀. Sàtì àmọ̀mọ̀ jẹ́. Kòrónà yẹ. Ewúrẹ́ jẹun tán. Àṣẹ̀nù mi ọ̀rọ̀ ìtìlẹ̀. Àṣẹ̀nù mi bàdìyẹ jẹun tó
Alabi Abehankeru Mayankeru Abuwadi ọmọ àfàlì ní sálì mẹ́tẹ̀ẹ̀ta tí ó sì fẹ́ wọn ẹsẹ̀ nígbà kan ó sọ̀kò lọ́wọ́ àyọ̀ sọ̀gbẹ́ ní ìbò ọlọ́run bá wà lù kòrónà pa kòrónà ọkọ̀ oṣù pẹ̀lú àjẹ́ sáàtì àmọ́ jẹ́ kóró báyìí rẹ̀. dandan ni kọ́jọ yìí ọmọ tí ẹbí èyí ọ̀pọ̀ ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó bá jọ yìí ìyá ẹni ẹbí. ọlọ́run bá wà lù kòrónà pa kòrónà ọkọ̀ oṣù pẹ̀lú àjẹ́ sáàtì àmọ́ jẹ́ kóró báyìí rẹ̀. ibi àmọ́ ọ̀sẹ̀ olùwádé níbẹ̀ ni mọ́ ọmọ wa ó ti bẹ̀rẹ̀. Fáma wa gbẹ́sì dájú wa lọ. Níbi tí wọ́n sátidé kọjá níbẹ̀ ni tìrì àwọn ẹ̀tí tó tẹ̀lé. Tí wọ́n borí ọ̀tá pẹ̀lú èdè. Àmín. Fatiha. Alubarika aliyamudu lillahi rabbil alamin arrahmani arrahimi maliki yawmiddini iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Janna ó bá wa náà lálùbáríkà nítorí ọlá Muhammad ilé jó olè jà ọlọ́mọdéárì kan bẹ̀ àkóbá abú àdábà abú ọlọ́mọdéárì kan bẹ̀ òfò owó òfò ọmọ ọlọ́mọdéárì kan bẹ̀ ọlọ́mọdé àdàkùn ọ̀tá àrùn tí ń mú mi jẹun ọ̀tá ọlọ́mọdéárì kan bẹ̀ Nasiru Karimu ọba tí ń pàṣírí mú mi nínú Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahumma Amin. How are you?